àwọn èèyàn wá ń jáde wá láti kóòtù. Sorry, àwọn èèyàn wá ẹ̀ṣẹ̀ ń jáde wá láti kóòtù ní báyìí. Àwọn Yorùbá nation lélẹ̀ tí wọ́n ṣẹ̀ ń jáde láti inú court lónìí, so gbogbo wọn ni ẹ̀wò tí wọ́n jáde ní ìkọ̀ọ̀kan yẹn. Gbogbo àwọn ènìyàn tí ó represent gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kogi, gbogbo wọn ni wọ́n ń jáde tí wọ́n ń bọ̀ ní kọ̀ọ̀kan yẹn láti inú court ní Federal High Court nílùú Adó Èkìtì lónìí. Ẹ ṣé o. Sharp ni. Àwọn èèyàn wa ló ń jáde bọ̀ yìí o. Wọ́n ń jáde bọ̀ láti Federal High Court Adó Èkìtì.